Àwọn ọmọ Ìbàdàn sọ̀rọ̀ sókè lórí ìgbìmọ̀ tí Mákindé gbé kalẹ̀ fún ìwúyè Olúbàdàn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti gbé ìgbìmọ̀ kalẹ̀ fún ètò ìwúyè àti gbígba ọ̀pá àṣẹ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun Ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́hìn, táwọn afọbajẹ ìlú Ìbàdàn ti yàn gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá sì ti fọwọ́ sí i. Kọmíṣánná fún ètò oyè jíjẹ àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀nàrẹ́bù Adémọ́lá Òjó lólórí ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí Ọmọọba Dọ̀tun Oyèládé tí í ṣe kọmíṣánná fétò ìròyìn àti ìtanijí nípínlẹ̀ ọ̀hún ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn nírọ̀lẹ́ ọjọ́ Ajé Monday. Nínú ìgbìmọ̀ ọ̀hún láti rí Ọba Abíọ́dún Kọ́ládàísí, Ọba Gbàdàmọ́sí Adébímpé, kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà àti ìrìn-àjò afẹ́ Ọ̀mọ̀wé Wàsíù Ọlátúbọ̀sún, Ọmọọba Dọ̀tun Oyèládé, Abilékọ Tóyìn Balógun tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn aráàlú nínú ìjọba gómìnà Mákindé, Ọmọọba Fọláṣẹ̀kẹ́ Ọlákùlẹ́hìn tí í ṣe ọmọ bíbí inú Olúbàdàn tuntun náà, Olóyè Oníkẹ́pọ̀ Àkàndé àti Amòfin Azeem Gbọ́lárùmí tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ yìí. Ṣùgbọ́n àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn pẹ̀lú ẹgbẹ́ àwọn àgbààgbà ọmọ ìbílẹ̀ ilẹ̀ Ìbàdàn Central Council of Ibadan Indigenes CCII ti bu ẹnu àtẹ́ lu àgbékalẹ̀ ìgbìmọ̀ náà. Wọ́n ní àwọn kan wà tó yẹ kí ìjọba fi sínú ìgbìmọ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọn kò rí tí wọn rò rárá. Kò ní jù báyìí lọ fún ìròyìn àjẹ́àjò fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.